Destiny àti bàbá rẹ̀ ọlọ́ọ̀bá ní rẹ́ lójú o ṣùgbọ́n ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún yín lónìí tẹ́ ẹ dáhùn ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí abiyamọ ẹ bá ń pa abiyamọ ní tẹ̀sán abiyagba o ó kù díẹ̀ káàtó ẹ wá wo fọmọ yẹn là kọjá irú ọmọ tí ń lọ sẹ́fà ó ti tẹ̀fà wọn ni ọlẹ́dẹ̀ ẹ tún wá wo ọ̀rọ̀ náà gbogbo tó jáde wá sọ náà bí ẹni pé ọwá láti wá dìfẹ́ǹdì babaláwo fọmọ yẹn wà lọ́dọ̀ ẹ̀ tí wọ́n lọ́dọ̀ ẹ̀ ló kú sí àtàgbẹ́ ní ọ̀dọ̀ babaláwo lọ́rọ̀ ọkùnrin kú sí gbọ́n wọn pọ̀rọ̀ sí ọlọ́run kọ́sá bí ìgbà tí yẹn wá dìfẹ́ǹdì babaláwo tẹ́ pé ikú ọmọ rẹ̀ gọ̀ tọ́ la. àwọn kan gbé fọ́nrán kan wá pé n tọ́pọ̀ lẹ̀ wọ́n wá wo kíní tọ́pọ̀ lẹ̀ yẹn kíní tọ́pọ̀ lẹ̀ tẹ́ bá wò dáadáa wọn lè ẹ wo kíní tọ́pọ̀ lẹ̀ yìí ẹ wo kíní dáadáa kí lọ́jọ́ dáadáa tẹ́mi ń wo yìí wọ́n ní n tọ́pọ̀ rí nínú ọkọ̀ tí wọ́n fi ń gbé lọ nígbà tó kú àbíyàn kan wọ́n lọ pọ̀ kíní tọ́pọ̀ rí bọ̀ ní tẹ́mi ń wo ẹ̀jájọ́ wò láti kíní tí mò ń wo sí ọjọ́ sí èsì bí ìlú aláǹgbá ni mò ń wò àtẹ̀sí aláǹgbá rè ni mò ń wò yìí ẹ̀jájọ́ wò dáadáa mò ń wò bẹ́ẹ̀ ni o ó lè má jẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ń wò ni o. ẹ̀lànà lẹ̀ ní pé ọmọ kọ́ sórí ẹ̀rọ agbágbé pé kàkà tó ń wò fi nílò kó wọ́n ya kún kéke ẹ̀sìn gbénu ayé bàbá àti ìyá tẹ́ bí ọmọ yìí. kí ló ní láti lọ́ọ́ pa kíní rẹ pápá lọ́ọ́ pa kíní rẹ ọmọ tẹ́ bí ọkọ sójú ọmọ ọdún mélòó ní Destiny Boy ọmọ 22 years ẹ̀kú 22 years ogún ọdún àtọdún méjì kíní làkọjá rẹ̀ nú ayé kíní nǹkan tó rí ó ti wà pẹ̀lú àwọn èèyàn ńláńlá orí Àlàjí Wasiu Àyìndé orí Davido orí gbogbo àwọn tán ti làmì laka sọ́jọ́ orí ti àwọn Davido ní tiẹ̀ sọ́jọ́ orí Àlàjí Wasiu Àyìndé ní tiẹ̀ kọ́mọ táwọn Àlàjí Wasiu Àyìndé làkọjá kọ́mọ bàtìyàn tó dé yẹn ọmọ náà mọ gògóró sẹ́ni tó gun òru ń ṣe ẹni tó gun òru ṣe sọ́jọ́ tó mọ gògóró ọmọ tẹ́ ẹ̀ mọ̀ pé gun òru ń ṣe ẹ̀sìn ríbi ṣe ta ni mọ́ tẹ̀lé káàkiri gẹ́gẹ́ bí abiyamọ tó jẹ́ ìyá gidi tó sì gbà pọ̀ ọmọ yìí lọ́jọ́ iwájú pẹ̀lú tí ń lò lọ́wọ́lọ́wọ́ ta ni mọ́ tẹ̀lé ọmọ yìí káàkiri irú ẹ̀yin ìyàwó lẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ lẹ́ ń bẹ nípìnlẹ̀ Ògùn kankan mọ́ra káàkiri àtàwọn ìpínlẹ̀ míì náà tẹ ìyàwó ìráyè fóònù ẹ dákun kí ni ń bẹ lọ́kàn ìyá tí ọ̀sọ́ bọ́ ta fáráyé ẹ wọ́n ti Destiny Boy sọ lẹ́nu afa Blakim Alamidi àbílẹ̀ ọkọ̀ wọn tí wọ́n ń ṣe Yorùbá Nation jò ní wọ́n ní sáré pé ìyá Destiny Boy ló pa ọmọ rẹ̀ ọjọ́ gàtí ọ̀fẹsẹ̀ méjèèjì múlẹ̀ tó tọ́ kò dìgbà tí èèyàn bá tó rí ọ̀bẹ àbí èèyàn bá gá èèyàn lọ́rùn àbí èèyàn bá rán agbanipa sí yàn àbí èèyàn bá yìnbọn mọ́ yàn kó tó pé èèyàn lè yàn pààyàn ìyẹn á máa fi wà pààyàn ṣe sí pààyàn gbà mí àbí àìbìkítà. ẹ̀rọ náà kí ni ọ̀rọ̀ wo ní bẹ lẹ́nu ìyá Destiny Boy ẹ dákun sọ yẹ kọ́ lẹ́nu láti lè máa dúró níwájú àwọn agbóhùnsáfẹ́fẹ́ kó máa bá wọn sọ̀rọ̀ pé kinní kan débi pé yóò tún àwọn àròjọ ẹ̀rọ kí ni sàwọn abiyagba tí wọ́n pera ńlá abiyamọ iná ẹ tún wá gbọ́ gbogbo ẹjọ́ bú tí ya ẹrù kalẹ̀ àkọ́tọ́kọ́ yẹn oníwèé ẹjọ́ fọmọ òun ṣoògùn owó ìtọ́sọmọ wọn yóò sì yín kí alọ́sọpọ̀ ọmọ yín ṣoògùn owó èyí táwa ń sọ ni wípé àwọn ìrìn àjò tọmọ ẹ̀rín ó kéré jọjọ orí ẹ̀ lọ gbogbo ohun yòówù torí ọmọ ṣe ẹ sọ pé ògùn òru òun ṣe Destiny Boy àkọ́ni pé jábìlá lè pé ìyá Destiny Boy nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú bó ṣe ṣàlàyé kò sí nílé bàbá Destiny Boy mọ́ tọ́já sí pé ó ti yọ ẹ̀mí ẹ̀ kúrò lára Destiny Boy gan jẹ́ pé ọlápọ̀mọ yẹn Ọlọ́run kádà pé kó ní ìràwọ̀ tó kọ ẹ̀ hàn tọ́lọ́run pé kọ́wọ́ rẹ̀ ò jí ló tún fi ń súnmọ́ gẹ́gẹ́ bíi pé àwọn ọmọ mi ní bẹ́ẹ̀ yóò ra àǹfààní bẹ́ẹ̀ tó bá jẹ́ pé níta bíi amọ́ ní tó bá jẹ́ pé ọmọ yẹn ò jẹ́ nǹkan tó jẹnu ayé irú ìyá táwọn tẹ́mi ń wò yìí ìyá yóò pa ọmọ ẹ̀ tí nìkan kódà àti ẹ̀nà ni ẹ̀ torí pé ọmọ yẹn sì wà pẹ̀lú bàbá ẹ̀ àti bàbá o àti ìyá o mo sì mérí fún ẹ nígbà mo gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ìyá ẹ̀ bá àwọn agbóhùnsáfẹ́fẹ́ sọ pátá pé sábìá mọ̀ sí làwọn ilé àbábí àgbà ẹ máa gbọ́ obìnrin rákùrákù yóò ọ ní ọmọ ti lo ọjọ́ lẹ́yìn ibi ijọ́ márùn tọmọ bẹ́ẹ̀ ijọ́ márùn tọmọ òkú wọ́n ti wà níbi kan bí ọ̀sẹ̀ méjì òun pè lórí fóònù ìwọ tó jẹ́ ìyá ọmọ tó gba abẹ́rẹ́ tó gba nù dí rẹ jáde ọmọ rẹ tó gba nù dí rẹ tí èké tó wá ṣe ọmọ lásán kì í ṣe pé ọmọ tó ẹsẹ̀ ń tọ́ ọmọ tó ọwọ́ ẹ̀ ti jí fowó ọmọ tó ti ń rówó ọmọ tó ti rìn nínú ayé pé ó ti súnmọ́ àwọn èèyàn nínú ayé pé Ọlọ́run ti kẹ́ owó tí ń wà lọ́wọ́ ẹ̀ ó ti dìràwó ó ti dògo ọwá ló ń pè lórí fóònù ẹ dákun kí ni ń bẹ lọ́kàn ìyá ìtì ọ̀sọ̀ bọ́ta fáráyé tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ wo ti Mohbad náà bí ẹ ṣe pa ọ náà tì nù wọ́n fò náà lẹ̀ tọmọ tó dìdì tẹ́ pé Mohbad náà di dáadáa ń gbọ̀ wá kú tán ẹ̀ wá ń yọjú bọ́ta ẹ̀ wá ń jà sí ogún rẹ̀ ẹ̀ máa ṣe DNA ẹ̀ máa ṣe kankan irú àwọn ìyá àwọn oníbẹ̀ ń ta lójú òde náà torí Ọlọ́run oníyàn ogún òru ní ṣe kíní kankan ogún òru ń ṣe ọmọ ẹ sì ń wo ọmọ yẹn náà ọmọ tẹ́ pé Ọlọ́run fi kẹ́yìn tẹ́ pé láti kékeré ló ti ń tí ọ̀jẹ̀ láti kékeré ló ti já ìlara ló ti ń jẹ ló ti fi ń jẹ èèyàn ní ti ń rí ló tẹ́yìn náà ti ń pọn láńbẹ́ ẹ wá filẹ̀ ẹ wá lẹ fi sọ́dọ̀ babaláwo kan kínní kan babaláwo láìkí ẹ ọ fẹ́ràn rẹ̀ ó ṣe gbá ọ ṣàwo ó ṣe kò bọ́ èmi ò rí babaláwo bá wí ọmọ wọn tó wá gbé fọ́nrán sórí ẹ̀rọ agbágbé pé babaláwo wọn ń lo nǹkan ọmọ náà mọ gògóró sẹ́ni tó gun òru ṣe ẹni tó gun òru ṣe sọ́yọ́ tó máa mọ gògóró
ọmọ tẹ́ ẹ mọ̀ pé ogun òru ṣe ẹ̀sìn rí bí ṣe ń ṣe ta ni máa tẹ̀lé káàkiri gẹ́gẹ́ bí abiyamọ tó jẹ́ ìyá gidi tó sì gbà pọ̀ ọmọ yìí lọ́jọ́ iwájú pẹ̀lú tí ń lò lọ́wọ́lọ́wọ́ ta ni máa tẹ̀lé ọmọ yìí káàkiri irú ẹ̀yin ìyàwó lẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ lẹ́ ń bẹ nípínlẹ̀ Ògùn kankan mọ́ra káàkiri àtàwọn ìpínlẹ̀ mi náà tẹ ìyàwó rí báyìí ẹ bí ṣe ọ̀rẹ́ kódà pẹ̀lú ipò tí yóò wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá pé ń tọ́ tálá pọ́mẹ́ ń tọ́ tálá yóò tálá ń tòótọ́ gẹ́gẹ́ bí ẹni tọ́ mẹ́ta jẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé pẹ̀lú tó bá pa bí amọ̀ gidi ni kò yẹ kẹ́nu rí ọgbà ọ̀rọ̀ láti lè máa sọ ọ̀rọ̀ tí ìbá pé kankan bá wà bẹ́ẹ̀ ẹ tún wá wo ọ̀rọ̀ náà gbogbo tó jáde wá sọ náà bí ẹni pé ó wá láti wá dìfẹ́ǹdì babaláwo tọmọ ẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ tí wọ́n lọ́dọ̀ ẹ̀ ló kú sí àtàgbẹ́ ní ọ̀dọ̀ babaláwo lọ́rin ọkùnrin kú sí wọ́n wá pọ̀rọ̀ sí ọlọ́run kọ́ bí ìgbà tí yẹn wá dìfẹ́ǹdì babaláwo tẹ́ pé ikú ọmọ rẹ̀ gọ̀ tọ́lá kí ló dé ẹ̀yin ìyá yìí kí ló dé tẹ́ pé ọkọ nìkan ni ọkọ nìkan ni tọkọ bá ti jàjà fẹ́yàwó kejì báyìí ọkọ ti dọ̀tá yín kàkà kẹ́ mójútó àwọn èso tọ́lọ́run tọ́jà látara yín ẹ tún ti mọ bára dẹrẹ káàkiri ẹ ti lọ wọ ọkọ mi àkọ́kọ́ ẹmẹ káàkiri ẹ ti àbándọkọ ẹnìyàn ọgbọ́n gbòdì fẹ́yàwó mi lè ti dọ̀tá yín kò sọ dọ̀tá yín àwọn ọmọ tẹ ẹ bí lè ńkọ́ ẹ wá ń ṣe ẹran kìnnì kan ìgbà àgbo pè lórí fóònù nígbà tí mo dé bẹ́ẹ̀ wọ lọ́n gbogbo ojú tí ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi ẹ ní fẹ́yàwó burú o èyí tẹ́ bá ti fẹ́ kò ní tẹ́ bá fẹ́ tó bá ti dá kò ní di karambà ní mẹ́rin lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ náà tẹ́ ẹjọ́ ọmọ lọ́dọ̀ ìyá yín Ọlọ́run bá kò ní sáwọn ìyá yín ní ìyá kùndàrú ẹ̀yin abiyamọ ẹ lọ yí padà o ẹ̀yin agbátẹ̀ǹpẹ̀rẹ̀ lábiyamọ ẹ lọ yí padà bó tilẹ̀ jẹ́ pé kádàrá ti kò lórí Destiny Boy àmọ́ èyí tẹ́yìn tẹ́ ẹjọ́ bí ẹ náà ṣe nú ayé ẹ̀ kẹsẹ̀ kéke ẹ lanú lẹ̀ débi pé ọmọ kọ́ sórí ẹ̀rọ agbágbé pé kàkà tóun òfin nílò kóun ọ̀yà kún kéke ẹ sì ń gbénú ayé bàbá àti ìyá tẹ́ bí ọmọ yìí kí ló ní láti lọ́pàá kí ní rẹ pápá lọ́pàá kí ní rẹ ọmọ tẹ́ bí ọkọ sójú ọmọ ọdún mélòó ní Destiny Boy ọmọ 22 years ẹ̀kú 22 years ogún ọdún àtọdún méjì kí ni làkọjá rẹ̀ nú ayé kí ni nǹkan tó rí ó ti wà pẹ̀lú àwọn èèyàn ńláńlá orí Àlàjí Wasiu Àyìndé orí Davido orí gbogbo àwọn tán ti làmì laka sọ́jọ́ orí ti àwọn Davido ní tiẹ̀ sọ́jọ́ orí Àlàjí Wasiu Àyìndé ní tiẹ̀ kọ́mọ táwọn Àlàjí Wasiu Àyìndé làkọjá kọ́mọ bá tiẹ̀ tó dé yẹn tó wá kọ́ sórí àgbàgbé pé yẹn tó wọn pàpà tó wọn bá fi ní lówó kó wọn ra kún kéke 22 years Davido nìkan lè fi rẹ̀ wé Davido àwọn òbí ẹ̀ ti ṣiṣẹ́ lẹ̀ kọ́ bọ́lá ńlé ni ìwọ́tẹ́ pẹ́ yẹn gbẹ kò sí yẹn kan lẹ́yìn rẹ̀ ẹ̀yin òbí ẹ̀ náà ṣèṣe pé ó sì ń ta yín ibi tó bá ti á tì í sínú ẹ̀ náà ń lọ àwọn ti tì í sínú ẹ̀ ń lọ títí tẹ́ fi wá ti ọmọ ẹ̀ tó fi wá débi tó dé lónìí. mo rí nǹkan tó àwọn kan gbé fọ́nrán kan wá pé ń tọ́pọ̀ lẹ̀ mo wá ń wo kíní tọ́pọ̀ lẹ̀ yẹn kíní tọ́pọ̀ lẹ̀ tẹ́ bá wò dáadáa wọn lè ẹ wo kíní tọ́pọ̀ lẹ̀ yìí ẹ wo kíní dáadáa kí lọ́jọ́ dáadáa tẹ́mi ń wo yìí wọ́n ní ń tọ́pọ̀ rè nínú ọkọ̀ tí wọ́n fi ń gbé lọ nígbà tó kú àbíyàn kan wọ́n lọ pọ̀ kíní tọ́pọ̀ rè bọ̀ ní tẹ́mi ń wo ẹja jọ̀wọ́ dáadáa kíní tí mò ń wo sí ọjọ́ sí èsì bí ìlú aláǹgbá ni mò ń wo àtẹ̀sí aláǹgbá rè ni mò ń wo yìí ẹja jọ̀wọ́ dáadáa mò ń wo bẹ́ẹ̀ ni o ó lè má jẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ń wo ni o ikú Destiny Boy dún àbí gbọ́njọ́ ọmọ kékeré kí lọ́jọ́ orí ẹ̀ àwa tí èmi tí mò ń sọ̀rọ̀ gẹ̀rù báyìí pé ọmọ èké ni mí à ń bọ̀ síbọ̀ sí irú Destiny Boy ìyá rẹ̀ wá bọ̀ mí ò lọ́jọ́ orí ìyá rẹ̀ gan ìyá rẹ̀ ti yẹn ìyá Destiny Boy yọ tó bá jù mí lọ díẹ̀ ní séńjì tí ìyá Destiny Boy bá jù mí lọ séńjì ni díẹ̀ ní séńjì ni ó gbà wá sí kàtàkàtà wá ń sọ kàtàkàtà lẹ́nu ọmọ rẹ̀ pọ̀ tó kọ́ wà ní ìbànújẹ́ ọkàn bí wọ́n bá ti rẹ̀ ọ̀tọ̀ gbọ́ gan wọ́n á gbé kámẹ́rà sí ọ lójú òtún wá ń lè sọ̀rọ̀ ọ̀wá gbígbà tí yẹn bá ń dìfẹ́ǹdì babaláwo sí ọmọ kúṣọ̀dọ̀ rẹ̀ sẹ́ni babaláwo lọ́pàá ni ẹni ọkùnrin babaláwo lọ́pàá náà àmọ́ bẹ́ẹ̀ ti ṣègbésí ayé ọmọ yíya ìyá Destiny rẹ̀ ṣe dáadáa o ẹjẹ́ ọjẹ́ kọ̀ fún yẹn mo fẹ́ ṣe tán àwọn yòókù náà o ẹgbẹ́ fẹ́ ṣe tán àwọn tó wà lọ́wọ́ yín o ṣùgbọ́n tó dùn àjù ni pé ọmọ tó lògo tọ́ra yé wá Abdulhafiz ọmọ tẹ́ pé ẹ̀bùn tọ́lọ́run fún àdámọ́ tọ́lọ́run fún tó yẹ kó lò sí ẹ̀jọ̀ orí lò bẹ́ẹ̀ ẹ wá jẹ́ ọ lọ lò lọ́nà òdì ibi pọ̀ ọmọ mú gògóró kí ọmọ mú oríṣi àwọn nǹkan oògùn olóró tó ti damage internal organ ọmọ ó dáa àwọn tó gun òru ṣe tí wọ́n sọ fún àìfẹ́ pọ̀ tí ẹ pé wọ́n là kọjá wọ́n sì rí ìwòsàn pọ̀ ẹ lọ gbá ẹ ti lọ àwo bàbá rẹ̀ náà níyan gẹ́gẹ́ bí tí ìyá rẹ̀ sọ ni o bàbá rẹ̀ náà níyan òun ò ní gbàgbọ́ ní oògùn òyìnbó oògùn ìbílẹ̀ ni àìmọ̀kànmọ̀kàn àtàjù òsì ẹ sì fi kó bọ́mọ ọlọ́mọ àtọ̀kànjú àwùjú ẹ̀ tẹ́mi sáfẹ́ bẹ́ẹ̀ ni pé lẹ́yìn tó ọmọ ti jáde láyé ẹ mọ̀jẹ̀ àgbọ̀ pé ẹ tó ń jà sógun o orí ó ti bàyìn jẹ́ lábàlábẹ́ òun nípínlẹ̀ Ògùn mọ́ ìpínlẹ̀ Èkó ẹ̀yìn ìyá dandan Ọlọ́run foríjì mi ẹ̀yìn ìyá dandan tẹ́ wà ń bẹ̀ ẹ̀yìn agbátẹ́gbẹ́ lábíàmọ́ ogun láti gbọ́ ìjà sí báyìí ní ìsìn lẹ́tọ̀ máa gbọ́ ẹ lọ sí DNA test ẹ lọ sí kíníkan test gẹ́gẹ́ bí ẹ ṣe fún Mohbad náà nígbà tí ń kérora tí ń jọmọ yẹn ń jagun nú ayé tí ń dààmú káàkiri tí gbogbo ẹ tí fòrò ẹ̀mí mú kò rí bàbá kò rí ìyá ẹni kò súnmọ́ ìyá ìyàwó àti ìyàwó ẹ̀ lọ wà ń bẹ̀ nígbà ọmọ ẹ wá pín tán ẹ wá sẹnu bí ẹnu bọ̀ọ̀lù yẹn bọ́ táwọn pariwo DNA test táwọn pariwo káàkiri ẹ tó wò bí ẹ ṣe ń ṣe ẹ wò yá
ẹwà àwọn òbí Destiny náà, ẹ̀yin abiyamọ ẹ̀jẹ̀lẹ̀ ọ̀já àdìkọ́ gbọ́n fún yín o, èèyàn máa ń ṣèfaradà lórí ọmọ nílé ọkọ ni o, èèyàn máa ń ṣe kí ni gbogbo ẹ̀wọ̀ sí ẹ̀gbin tó bá kàn yẹn nílé ọkọ, èèyàn máa ń ṣe kí ni èèyàn máa ń ṣèfaradà, èèyàn gbogbo ẹ̀wọ̀ sí tó bá kàn yẹn nílé ọkọ, èèyàn máa ń ṣèfaradà, kódà kọkùnrin ọ̀fẹ́ yàwó méjì léèyàn lórí, èèyàn ó ṣèfaradà torí àwọn ọmọ yẹn ni, Ọlọ́run sì jẹ́ èèyàn gbé tẹ́ bá gba àwọn obìnrin tó bá ṣèfaradà dáadáa, àná ni wọ́n padà jèrè ọmọ. Ìyá Destiny àti bàbá rẹ̀ Ọlọ́run bá ní rọ́ lójú o, ṣùgbọ́n ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún yín lónìí tẹ́ ẹ dáhùn ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí abiyamọ, ẹ bá ń pa abiyamọ ní tẹ̀sí abiyagbá o, ó kù díẹ̀ káàtó, ẹ wá wo fọmọ yẹn là kọjá irú ọmọ tí ń lọ sẹ́fà, ó ti tẹ̀fà, wọn ní ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ ẹni kankan, ẹ oríṣiríṣi ọ̀la ti gbọ́ náà nípa rẹ̀ kó tó dòní. Ẹ̀yin yẹn wá lú ọmọ Yorùbá bí ṣe ń tà wá lá ló jẹ́ àtún sọ̀rọ̀, bíbẹ̀ ẹ̀kọ́ kí lọ́kàn wá, nǹkan pọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí tó yàtọ̀ sọ̀rọ̀ Destiny.